ọmọ lọ́jọ́ ìbí o máa yọ̀ òní lọ́jọ́ ìbí rẹ̀ mo bá ẹ dúpẹ́ congratulations àṣẹ ìṣàmọ́dún o wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ọmọ lọ́jọ́ ìbí o máa yọ̀ òní lọ́jọ́ ìbí rẹ̀ mo bá ẹ dúpẹ́ congratulations àṣẹ ìṣàmọ́dún o wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o Victoria ó kú ọdún o ó kú ọdún o Ọmọládé ó kú ọdún o ó kú ọdún o Aya Àjàní ó kú ọdún o ó kú ọdún o. Ẹ bá mi pè é kórí ẹ̀ kó lè wú o. Ọmọládé Victoria ti ń sọjọ́ òbí lónìí. Aya Àjàní mọ̀ jẹ́mi ní gbèjè ní gbẹ́jọ. Ọlọ́dún ní mọ̀ọ́dún ẹ̀ lọ́dún. Ògbóngbò àmọ́ tiẹ̀ lásán. Òye àmọ́ tiẹ̀ nínú àǹfààrà. Èkó ló ti mọ́ tiẹ̀ nínú ihò ilẹ̀ o. Bọ́dún tuntun bá ti dé. Bèrè fún àmàwọ̀ tuntun wálé ayé. Òkú ọdún, òkú èdùn. Àtẹ̀yí sàmọ́dún o. Ọmọ ìyá rẹ̀ ló gbé mi wá. Àbúrò rẹ̀, ìkejì rẹ̀ ló gbé mi wá. Ó ní wá pé ọbí ológun ẹrú. Ó ní wá pé ọbí ọlọ́gbọ́n ìwọ̀ ọ̀fà. Aya wọn ní ìwọ ilé o. Ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ Àjẹ̀gbí ọmọ àfi ìkarahun kọ́rímù. Ìbàdàn májà tó fi mara wájú lẹ́rú. Ìlú Òjò, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé, ìlú Ẹ̀kúnṣetọ́ Aníwẹ́rà, ìlú Ògúnmọ́lá olójógbò kẹ́ẹ̀dì lójú ogun àwọn ọmọ wọn tókòtò kẹmẹrẹ bí ìjà. Àgbàlá Ògúnmọ́lá tẹ́ẹ̀rí ó ti tó kòkó sáré o. Àgbàlá Ògúnmọ́lá tẹ́ẹ̀rí ó ju kó bàbá ẹlòmíì lọ. Wọ́n máa ronú owó. Òjò láàárọ̀ mi wẹ̀ nílé àròlù. Nílé bàbá tó bí ọlọ́mọ. Ó mọ̀ pé a kì í fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀. Béèyàn kan bá fọkọ́ kanlẹ̀ nígbàlẹ̀ níṣẹ́ ló sábà bá tiẹ̀ lọ́gbẹ́. Òkè kúkúrú ni bàbá yín ti ń bọ̀ sábà rí. Igbó dúdú ni bàbá yín ti ń pológun. Àgùntàn dúdú ni bàbá yín fi ń bọ̀ sábà rí. Ewúrẹ́ dúdú ni bàbá yín fi ń pológun.